Hallelujah. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń wò mí lọ́sàn-án yìí. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní orúkọ Jésù Kristi. Ẹ farabalẹ̀ gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin Kristẹni, gbogbo ẹ̀yin wòlíì, gbogbo ẹ̀yin ajínrere ní gbogbo orílẹ̀-èdè àgbáyé, níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àti gbogbo ẹ̀yin Kristẹni tẹ́ gbọ́ Yorùbá àti bí gbogbo tẹ́ wà, ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Mo fẹ́ ṣí wa níyè sí àwọn àṣírí kan gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ti ṣí mi lójú sí. Mo dẹ̀ fẹ́ kí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ẹ̀mí gbé ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí mo bá sọ yìí, ẹ bá mi fi ẹ̀mí, ẹ gbé wọnú ẹ̀mí, ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ gbé ọ̀rọ̀ yìí wọnú ẹ̀mí. Nípa àwọn bloggers tí wọ́n ń sọ̀rọ̀ lòdì sí ìjọ Ọlọ́run. Nípa àwọn bloggers tí wọ́n ń sọ̀rọ̀ lòdì sí àwọn bàbá wa. Nípa àwọn bloggers tí wọ́n ń sọ̀rọ̀ lòdì sí ìjọ Ọlọ́run, tí wọ́n ń sọ̀rọ̀ lòdì sí Christianity, tí wọ́n ń sọ̀rọ̀ lòdì sí churches. Àwọn bloggers yìí ni mo fẹ́ sọ nípa wọn. Ìyìn tí mo dẹ̀ fẹ́ sọ yìí, ẹ fọkàn sí gbogbo ènìyàn kẹ́ gbé wọnú ẹ̀mí. Mo gbàgbọ́ pé àwọn bloggers tí wọ́n ń sọ̀rọ̀ lòdì sí àwọn bàbá wa, àwọn bloggers tí wọ́n ń sọ̀rọ̀ lòdì sí ìjọ Ọlọ́run, mo gbàgbọ́ dáadáa wípé Ọlọ́run mọ̀ sí. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run mọ̀ sí. Ọlọ́run mọ̀ sí. Mi ì lọ́lọ́run ló gbé wọn dìde o. Mi ì lọ́lọ́run ló ní kàn ṣe bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n mo ní gbogbo ìdánilójú, mo dẹ̀ lè fi gbogbo ẹnu sọ. Mi ì kọ̀ ohunkóhun tó lè ṣẹlẹ̀ sí mi lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mi ì kọ̀ ohunkóhun tí ẹnikẹ́ni lè sọ nípa mi lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mi ì kọ̀ ohunkóhun tí ẹnikẹ́ni, ogunkógun tí ẹnikẹ́ni lè gbé dìde sí mi, tàbí ọ̀rọ̀ yòówù tẹ́nikẹ́ni lè sọ sí mi lórí mẹ́sẹ̀jì tí ó ń jáde yìí. Mo wà responsible fún gbogbo ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu mi lónìí. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mo dẹ̀ ready láti fèsì any consequence nípa ìrànlọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n àdúrà mi ni wípé bó ṣe èèyàn kan, bó ṣe èèyàn méjì, Ọlọ́run máa lo mẹ́sẹ̀jì yìí láti ṣí àwa ìránṣẹ́ Ọlọ́run níyè àti láti ṣí ẹ̀yin bàbá wa níyè. Ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa Kristẹni àkókò yìí a sí nínú ẹ̀mí, a pọ̀ nínú ara ju ẹ̀mí lọ. Ẹ jẹ́ n ka ibì kan fún wa nínú Báíbù. Àwọn ẹ̀mí Ọlọ́run fi àwọn ibì kan kan hàn mí. Ẹ jẹ́ kí n kà fún wa. Ẹ mọ gbọ́ ìjìnlẹ̀ yìí o. Mo fẹ́ ka ibì kan fún wa nínú Báíbù. Ìwé Ezekiel, gbogbo ènìyàn mo fẹ́ kẹ́ kọ́lẹ̀. Ezekiel chapter 44. Ezekiel chapter 44. Mo fẹ́ kà láti verse 6. Ẹ mọ gbọ́ o. Ìwọ ó sì wí fún àwọn ọlọ̀tẹ̀, àní fún ilé Ísírẹ́lì pé báyìí ni Olúwa Ọlọ́run wí. Kí gbogbo ohun ìríra yín tó fún yín ilé Ísírẹ́lì ní ti pé ẹ mú ọmọ àjèjì, aláìkọlà àyà àti aláìkọlà ara wá láti wà ní ibi mímọ́ mi, láti sọ ọ́ di àìlọ́wọ̀, àní ilé mi, nígbà tí ẹrú àkàrà mi, ọ̀rá àti ẹ̀jẹ̀ wọ́n sì bà májẹ̀mú mi jẹ́ nípa gbogbo ohun ìríra yín. Ẹ mọ fọkàn bá lọ. Ezekiel 44 verse 6. Mo dé verse 7. Mo ti dé verse 7 báyìí. Mo fẹ́ ka verse 8. Ẹ kò sì pa ibi ìṣọ́
ohun mímọ́ mi mọ́, ṣùgbọ́n ẹ ti yan olùṣọ́ ibi ìṣọ́ inú ibi mímọ́ fún ara yín. Náà kí ni bí n sọ ìjìnlẹ̀ rèé o. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin Kristẹni, ẹ má bá ẹnikẹ́ni bú àwọn bloggers tó ń sọ̀rọ̀ lòdì síjọ Ọlọ́run. Ẹ má bá ẹnikẹ́ni bú àwọn bloggers tó ń sọ̀rọ̀ lòdì sí àwọn bàbá wa. Ṣé gbọ́ mi? Kristẹni tó bá wà nínú ẹ̀mí tó jẹ́ Kristẹni tòótọ́ kò ní bá wọn bínú sí àwọn bloggers tó ń sọ̀rọ̀ sí wa, tó ń lálé àwa ìránṣẹ́ Ọlọ́run, tí wọ́n ń ṣépè fún àwa ìránṣẹ́ Ọlọ́run, tí wọ́n ń ṣépè fún ìjọ Ọlọ́run, tí wọ́n ń ṣépè fún àwọn bàbá wa. Má bá wọn dá sí, má bá wọn bú irú àwọn bloggers bẹ́ẹ̀. Ìdí rèé, àwa Kristẹni, àwa wòlíì, àwa olùdásílẹ̀ ìjọ, àwa GO, àwa ìránṣẹ́ Ọlọ́run, àwa fúnrara wa la lọ fi rùgbọ̀n túlé agbọ́n. Ṣé rí ọ̀ràn tá a dá, ìyà ẹ̀ ló ń jẹ wá. Bíbélì sọ ní bíbá yìí, ó ní àwọn ọlọ̀tẹ̀ ilé Ísírẹ́lì, ó ní ṣe bẹ́yìn náà lẹ mú àwọn àjèjì wọ inú pẹpẹ Ọlọ́run. Ṣé rò yí pé a lè gbé iná lé orí itan kí iná má jó wa? Ẹ rò yí pé a lè ru ẹrù kọ́rùn mọ́wọ̀ wá? Àbí ẹ rò yí pé a lè fi rùngbọ̀n túlé agbọ́n tákágbọ́n mọ́ta wá? Ẹ rò yí pé ó ṣeé ṣe kí a kọ lẹ́tà ìfẹ́ sí wàhálà, kí wàhálà wá dé tán ká ní kò síbi tó máa wọ̀? Tí ò bá rí bí wọ̀, á wọ òròòrò imú wa lọ ni. Àwọn bloggers ò jẹ̀bi. Ní 50 years ago, ní 30 years ago, ṣé àwọn bloggers kan dìde, ṣé àwọn aláìgbàgbọ́ kan dìde kí wọ́n máa yẹ̀yẹ́ àwọn bàbá wa báyìí? Ṣé àwọn bloggers kan dìde kí wọ́n máa lálì ìjọ Ọlọ́run báyìí? Wọ́n ṣe, kò rí bẹ́ẹ̀. Àwọn aláìgbàgbọ́ ò lẹ́nu àti sọ̀rọ̀ òdì sí àwọn bàbá wa torí wípé wọn ò tó bẹ́ẹ̀. Kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín, kò sí èpè tẹ́lẹ̀ gbé àwọn bloggers yìí iṣẹ́ tó lè ràn wọ́n bọ́n ṣe máa pọ̀ sílẹ̀ rí tí mo sọ fún yín yẹn. Then ti ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń bínú wípé wọ́n sọ̀rọ̀ sáwọn bàbá wa, wọ́n sọ̀rọ̀ sáwọn ìránṣẹ́ Ọlọ́run, wọ́n sọ̀rọ̀ síjọ Ọlọ́run, tí ẹ̀ ń ṣépè láwọn bloggers yìí, ẹ mọ tanra yín jẹ́ ń bẹ̀. Tí ì rí àwọn tó burú, ẹ lọ wo àwọn, wọ́n sì ń bọ̀. Ẹ jẹ́ n fẹsẹ̀ kan tó kù hàn wá tí ẹ̀mí Ọlọ́run fi bá mi sọ̀rọ̀ kí wọ́n á ṣàlàyé gbogbo ẹ̀ fún wa. Mo mọ̀ pé mo máa lọ́tà lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, kò sì sí problem. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run máa bínú sí mi lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, kò sí problem. No problem. Níwọ̀n gbà tí mo bá ti ní ìjẹ́rìísí nínú ẹ̀mí mi pé ohun tí Olúwa fi sí mi lọ́kàn ni mo sọ, tí mi ò bá ní ìdánilẹ́bi nínú ọkàn mi, ìsinmi ológo ni màá ní. Then tí ẹni ìránṣẹ́ Ọlọ́run bá bínú sí mi, àwọn kọ́nà pè mí. Ìgbà tọ́lọ́run pè mí kò sẹ́ni tó mọ̀ gbà náà. Ìgbà tí ó yá tí mò ń ṣiṣẹ́ tọ́lọ́run ní í ṣe ni àwọn ìránṣẹ́ Ọlọ́run ń rí mi, ni wọ́n ń pè mí ní pastor. So tẹ́nìkan bá wá bínú sí mi pé mo jíṣẹ́ tọ́lọ́run rán mi, I don't have problem with anybody and I stand by my word. Ẹ wo Ezekiel chapter 28 verse 7. Nígbà tí a ti mú àwọn àlejò wọ ibi mímọ́ tí ò yẹ ká má wọn àlejò wọ̀, màá ṣàlàyé bá ṣe má wọn àlejò wọ ibi mímọ́ tí ò yẹ ká mú wọn wọ̀. Màá ṣàlàyé ẹ̀ fún wa. Ìtọ́lọ́run wa sọ rèé nínú Ezekiel chapter 28 ẹ mọ̀ gbọ́ verse 7. Kíyèsí, nítorí náà, nítorí kíni? Nítorí pé ẹ ti ṣe lòdì. Ẹ ti mú àwọn àjèjì wọ ibi tí Olúwa ní a kò gbọdọ̀ mú àwọn àjèjì wọ̀. Ó ní àwọn ọmọ àlè ò gbọdọ̀ wọ ibi mímọ́ Ọlọ́run. Àwọn àjèjì ò gbọdọ̀ wọ orí pẹpẹ Ọlọ́run. Àwa ìránṣẹ́ Ọlọ́run la kó àwọn àjèjì wọ orí pẹpẹ Olúwa. Àwọn àjèjì wá dìde ogun sí wa, àwa ń bínú. Ta ló dá wàhálà lẹ̀? Ṣàfọwọ́ ṣé ogun ṣàmúwá Ọlọ́run lẹ pé ni? Ṣẹ́rù pé ogun èṣù ni? Ogun èṣù kọ́, ogun àwa ara wa ló ń jà wá. Màá dẹ̀ ṣàlàyé ẹ̀ dáadáa. Ẹ kàn farabalẹ̀ kẹ́ gbọ́ mi. Ẹni tó bá fẹ́ sọ mí lókùúta nínú yín, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí màá sọ náà kẹ́ tó sọ mí lókùúta pa. Ẹnikẹ́ni tó bá fẹ́ ṣépè fún mi nínú yín, ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí màá sọ náà kẹ́ tó ṣépè fún mi. Ẹnikẹ́ni tó bá fẹ́ bínú sí mi nínú yín, ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí mò ń sọ náà kẹ́ tó bínú sí mi nínú yín. Tẹ́ bá gbọ́ tán,
tẹ́ bá fẹ́ fi mí ṣe èyẹ fi mí ṣe èyẹ, tẹ́ bá fẹ́ sọ mí lókùúta pa ẹ sọ mí lókùúta, tẹ́ bá fẹ́ ṣépè ẹ ṣépè fún mi, ṣùgbọ́n mo mọ̀ yí pé ẹni tó jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò mọ̀ gbé abẹ́ òjìji Olódùmarè. Èyí tá a tanra wa jẹ́ tó, ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀. Nítorí náà èmi ó mú àlejò wá bá ọ ẹlẹ́rù nínú àwọn orílẹ̀-èdè, wọn ó sì fa idà wọn yọ sí ẹwà ọgbọ́n rẹ, wọn ó sì bà dídán rẹ jẹ́. Ṣé rí pé wọ́n ti ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ ìránṣẹ́ jẹ́, wọ́n ti ń bà ọ̀pọ̀lọpọ̀ lógo jẹ́, àwọn àjèjì, àwọn àlejò, àwọn tí kìí ṣara wa. Verse 8, wọn ó mú ọ sọ̀kalẹ̀ wá sínú ìwò, ìwọ ó sì kú ikú àwọn tí a pa ní àárín òkun. Ọlọ́run ń bínú sí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ń bínú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ìjọ. Ọlọ́run ń bínú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa. Ọlọ́run ń bínú sí ọ̀pọ̀lọpọ̀ àwa náà. Àṣírí rẹ̀ ibi tí mo kà fún wa, ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún wa. Ẹ lọ wo àwọn bloggers tí wọ́n ń sọ̀rọ̀ òdì sí ìránṣẹ́ Ọlọ́run. Ẹ lọ wo àwọn bloggers tí wọ́n ń sọ̀rọ̀ lòdì sí ìjọ Ọlọ́run àtàwọn bàbá wa. Ẹ lọ wo nǹkan kan, ẹ kíyèsí nǹkan tí mo fẹ́ sọ yìí nípa gbogbo wọn. Number 1, gbogbo àwọn tí wọ́n dìde ogun, tí wọ́n ń sọ̀rọ̀ òdì lórí social media sí ìjọ Ọlọ́run, gbogbo wọn, oníkálùkù wọn ló ti la chọ́ọ̀chì kọjá rí nígbà kan. Ẹ lọ wo orúkọ wọn gangan, ẹ rí bẹ́ẹ̀ rí kíní kan Daniel, ẹ rí orúkọ wọn, ẹ rí gbogbo wọn, wọ́n ti lanu chọ́ọ̀chì kọjá rí, wọ́n ti la inú chọ́ọ̀chì kọjá rí, wọ́n ti súnmọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run, wọ́n ti wo ẹ̀sìn ẹlẹ́yà wa, wọ́n ti rí nǹkan tá a ṣe, wọ́n ti róríṣiríṣi. Mo lè fi ẹnu sọ dáadáa. Ẹ lọ wo, tẹ́ bá rí anybody nínú àwọn tó ń sọ̀rọ̀ lòdì sáwọn bàbá wa lónìí, nínú àwọn tó ń sọ̀rọ̀ lòdì sí ìjọ Ọlọ́run lónìí, ẹ lọ wo wọn. Kò sẹ́ni tí ò la chọ́ọ̀chì kọjá rí nínú wọn, kò sẹ́ni tí ò súnmọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run rí nínú wọn, kò sí ẹni tí kò súnmọ́ bí pẹpẹ rí nínú wọn kó tó dípá yé wọn padà wá di bó ṣe dà yẹn. Ẹ wá gbọ́ ilé yìí. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, ẹ jẹ́ n sọ túmọ̀ ẹ̀, ẹ jẹ́ n tún sọ kí n wá sọ túmọ̀ ẹ̀. Mo níṣẹ́ yìí ròyìn pé a lè gbéná ka orí itan kí náà má jó wa. Ṣé ẹ̀yin ròyìn pé a lè ru ẹrù kọ́rùn mọ́wọ̀ wá? Ṣé ẹrù pa a lè ránṣẹ́ sí wàhálà tán kí wàhálà dé tán ká wá sọ pé kò síbi tí ó wọ̀? Ìtumọ̀ ẹ̀ rèé. Gbogbo wàhálà tẹ́rí tó dé bá jọ Ọlọ́run lónìí, gbogbo àwọn blogger tán sọ̀rọ̀ lòdì sí ìjọ Ọlọ́run lónìí, àwa ìránṣẹ́ Ọlọ́run la fà á. Màá dẹ̀ sọ bá ṣe fà á. Ẹni tó bá fẹ́ bínú sí mi tí ẹ bá ti gbọ́ tán ẹnì ṣó. Ṣùgbọ́n mo ń sọ ilé yìí kì í ṣe torí àwọn bàbá wa, kì í ṣe torí àwa nìkan, ṣùgbọ́n torí pé ká lè ṣe correction, ká mọ bí ta ti ṣubú, a ti ṣubú níbì kan, ó ní rántí ibi tí wọ́n gbé ti ṣubú. Number 1, ṣe rí ìgbà tó ti di wípé kí a máa sọ pé à ń dá branches púpọ̀ sílẹ̀. Ọlọ́run ẹ jẹ́ ká kíyèsí nǹkan tá à ń lọ́lọ́run wí. Ṣé gbogbo ẹ̀ lÓlúwa wí ṣá? Ìgbà tí àwọn bàbá wa tí wọ́n ní Ọlọ́run ní dandan káwọn ọmọ dá churches sílẹ̀ ní every 5 minutes walk. Yes, nǹkan tó dáa ni à ń dá churches sílẹ̀, ṣùgbọ́n ṣé bọ́lọ́run ṣe ní ká ṣe nìyẹn? Alọ́lọ́run ló wí lóòótọ́, but èso tó ń so ṣó túmọ̀ sí pọ́lọ́run ló wí. Ẹ mọ iye àwọn èèyàn tí ó ti sọ tí nínú àwọn churches tí wọ́n rẹ́ǹtì ilẹ̀, tí àwọn churches tí wọ́n ń dájọ́ lẹ̀ káàkiri púpọ̀ tán ní Ọlọ́run ní gbogbo street ní kíjọ mẹ́mbà ní Paris àwọn kó wà. Ẹ mọ iye àwọn churches tí ó ní ìkùnsínú sí church torí wípé àwọn tán ti rẹ́ǹtì ibì kan, torí pé ẹ̀yin lówó jù wọ́n lọ, ẹ lọ dènà wọn, ẹ lọ sọ fáwọn landlord pé kán dówó wọn padà fún yẹn máa san lópo méjì mẹ́ta. Àwọn tó ṣẹlẹ̀ sí lójúkorojú tí kìí ṣe wọ́n ní wọ́n pé táwa rí ó pọ̀. Ọ̀rọ̀ ìfisùn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìjọ, ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ni àwọn ìjọ làwọn pásítọ̀ náà ti ṣẹ̀. Mi nítàn yìí, mò ń sọ òtítọ́ tó dá mi lójú fún yín. Nítorí pé a fẹ́ dá gbogbo aṣáfẹ́ ní gbogbo branches káàkiri, ṣebí àwọn tí ò tí ì jiná dénú tán, ṣé bóun là ń ọ̀dẹ́ ni? Ṣe rí ordination tí à ń ṣe fún àtajà tẹran, àṣìṣe ni fún wa, àṣìṣe òun ni fún wa ordination.
ṣé mo ìgbà tá ti ní dandan a fẹ́ dá branch lẹ̀ ní gbogbo street a fẹ́ kí orúkọ church wa kí member church wa kó wà nínú gbogbo family of the world. So orúkọ church tiwa dẹ̀ ni kì í ṣe ìyìn rere Kristi, church tiwa ló gbọ́dọ̀ wà ní gbogbo street káàkiri. So tí church mi ń sìn báyìí tí ò bá ti sí ní street kan, church tó bá wà ńbẹ̀ kì í ṣe church. Gbogbo anything táwọn pastor mi bá lè ṣe láti rí pé kán gba ilẹ̀ yẹn lọ́wọ́ ẹni yẹn, kán gbà wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀, kán lọ sanwó fún landlord, kán lè lé àwọn kúrò bẹ̀, church to church. Ṣé ìyìn rere là ń ṣe yìí? Ẹ wo, ẹ má jẹ́ atara wa jẹ, mi ò fẹ́ àbòsí, mi ò fẹ́ àbòsí, mi ò fẹ́ àbòsí. Mo ti rí upstairs ẹyọ kan tó pé chọ́ọ̀chì tó wà níbi upstairs yẹn, chọ́ọ̀chì tó wà ńbẹ̀ wọ́n tó 4, àwọn chọ́ọ̀chì yẹn ni wọ́n ń bára wọn jà tí láńlọ́ọ̀dù bá wọn parí ìjà ní gbogbo ìgbà. Chọ́ọ̀chì 4 ọ̀tọ̀ọ̀tọ̀, oníkálukú àwọn ọ̀ṣà àwọn máa wá dúró síwájú ta, oníkálukú wọn máa wá kọ́sítọ́mà, ó yá ibo ló fẹ́ yà sí, mọ́ yà lọ́bẹ̀ yẹn, wọ́n wá gbé spíkà, oníkálukú wọn máa fi spíkà disturb ara wọn. Ṣé Christianity nìyẹn? Ẹ̀dọ̀ ìrẹ́pà máa continue bẹ́ẹ̀ yẹn, kò ní sí wàhálà, ẹ̀rù pé kò ní ní repercussion. Òyìn kan serious o, ṣé ẹ̀rù pé kò ní sí repercussion máa wà, repercussion ẹ̀ ló délẹ̀ yìí. Torí pé a fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ordain àbí mọ iye àwọn tá ti lọ ordain, tá gbowó lọ́wọ́ wọn, tá ordain ní gbogbo wọn, àtajá àtẹran gbogbo wọn náà ni, because ìjọ tá dálẹ̀ àgbọ́dọ̀ wẹ́ nìkan síbẹ̀, àtẹni tó jiná dé ní àtẹni tí ò jiná dé. Ṣé mọ iye àwọn èèyàn tá ti pè mí? Àní mo pásítọ̀ kan tó wá sí conference wa nígbà kan, àwa jọ ń ṣe kánsẹ́lì, ó lóun fẹ́ rí mi, àwa yẹwàyà jọ ń ṣe kánsẹ́lì, ó wá dárúkọ ìjọ kan ńlá lórílẹ̀‐èdè yìí, nínú àwọn ìjọ tí àwọn bàbá wa pásítọ̀ ọbẹ̀ ni. Ó ní yẹsà, ó ní kó má tàn yín, ó lóun yẹsà, mi sọ pé ó ń sọ fẹ́ lòmí, èmi ló ń sọ fún o. Ó ní òun máa make sure pé òun bà orúkọ ọjọ́ yẹn jẹ́ káàkiri gbogbo ibi tó ń bá dé láyé. Mo ní èṣù máa fẹ́ lòyìn mọ̀ ní ẹmọ̀ ṣọ́ra. Ó ní tẹ́ṣù máa lòun kó lòun. Mo ní kí ló lé, ẹ farabalẹ̀, kí ló lé tó bẹ́ẹ̀? Ó wá mẹ́nu lé. Ó ní òun jẹ́ pásítọ̀ níbẹ̀. Ó ní nígbà tí òun ṣe pásítọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn, ó ní òun wá owó nígbà tí bísínẹ́sì òun lọ déédéé. Ó lóun àwọn develop parish yẹn. Ó ní ìgbà yẹn ọmọ dáadáa lòun lọ́dọ̀ gbogbo àwọn area pastor, àwọn regional pastor. Ẹni náà ń sọ bẹ́ẹ̀ fún mi, kì í ṣe pé ó ń sọ fẹ́ lómi. Nígbà yẹn òun máa ń ṣe lójú wọn torí pé òun ní owó, bísínẹ́sì òun bùmù dáadáa. Ó ní ìgbà tó wáyá bísínẹ́sì òun run down. Ó lóun dẹ̀ kọ lẹ́tà, òun lọ bẹ̀ wọ́n, lọ sọ fáwọn adarí pé ẹjọ́ ẹ ràn lọ́wọ́, bó tiẹ̀ ṣe yíyá kẹyà ń kó lè fi dìde padà. Ó ní wọn fún un lówó, wọn àdẹ encourage òun. Ó ní tóun kàn rí ni wípé wọ́n kàn gbé òun kúrò ní orí ìjọ bíbẹ̀ yẹn, wọ́n wá lọ drop òun sí ìjọ míì tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìgbà tó yá tán rí pé kíní, ìgbà tó yá náà tiẹ̀ sọ wọ́n ní pé kóun resign. Ẹ̀yin imagine ipe ọ̀rọ̀ yẹn wá bà òun nínú jẹ́ wípé òun nígbà tó ń lówó lọ́wọ́ òun forí ṣe fọ́run ṣe fúnjọ. So torí pé òun ò wá lówó lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ ràn lọ́wọ́ àwọn tó dẹ̀ lè ràn òun lọ́wọ́ wà ń bẹ̀. Mo ní ẹ̀kọ́ lẹ́tà sí headquarter ni. Ó lóun kọ lẹ́tà, ó ní yẹsà, ó lẹ́ẹ̀mọ̀jọ wa. Ó ní wọn ò ní jẹ́ kó kan bàbá lára. Ẹni náà sọ bẹ́ẹ̀ fún mi. Ó ní wọn ò ní jẹ́ kó kan bàbá lára. Then yẹsà, mi ilé tàn yín, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tá ti bá pàdé níbi àwọn ministers meeting, ministers conference tó yẹ pé wọ́n ti sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tó yẹ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀. So nígbà tán bá lówó lọ́wọ́, à lówó wọn, à fi ṣọ̀rọ̀ church. Tán bá ti ní problem báyìí, à mọ̀ wọ́n rí mọ́. Yẹ́sà, kò yẹ kó rí bẹ́ẹ̀, wàhálà ni. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers yìí, àwọn kan wọ́n ti rí nǹkan tí ò yẹ kán rí. Ọ̀pọ̀lọpọ̀ wọn wà offense. Wọ́n ti kọsẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers yẹn wọ́n ti kọsẹ̀. Wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ wọn tán bá sọ tó ṣẹlẹ̀ sí wọn nínú church, ẹ̀rù máa bà yín. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ tún gbọ́ àṣìṣe wa míì tó mú káwọn bloggers yìí tó mú kó fún wọn lágbára. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń kó sínú tá à ń pè ní pastor, ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì born again, àṣẹ ń yàn wọn, àṣẹ ń ọ̀dẹ́ ni wọn ní pastor. Then ọ̀pọ̀lọpọ̀ tán bá misbehave wa lè correct wọn. In tó di ogun sí wa lọ́rùn, tó di gungun ẹja sí wa lọ́rùn. Ṣé rí àwọn ṣebí okay ń ṣe báyìí, ẹ máa gbọ́ omi. Ẹni tó hùwà burúkú tí general overseer ẹ bá wí wípé ìwọ péré ní olóhùn ṣe òun gba training nínú iṣẹ́ ìránṣẹ́, ó dẹ̀ hùwà burúkú, tán bá wí, ẹ rí pásítọ̀ bíi tiwa tí ó lọ sọ fún ẹni tá fún ní discipline yìí pé jí oyin ti burú jù.
mo ti rírú ẹ̀rí dá tó ti pọ̀. Wọ́n bá pásítọ̀ kan wí, G.O. bá pásítọ̀ kan wí pé n tó ṣe ò dáa, G.O. míì dẹ̀ ṣẹ́wọ́ sí ẹni tí wọ́n bá wí, ó ní kó máa bọ̀, ó nígbàgbọ́ mọ́ṣúmọ́tọ̀ ni wọ́n gbà ní chọ́ọ̀chì tiwọn yẹn, ó ní kò yẹ kó rí bí, ó ní kó máa bọ̀ ní chọ́ọ̀chì ọ̀dọ̀ òun, ó dẹ̀ wá sí chọ́ọ̀chì ọ̀dọ̀ wọn, wọ́n dẹ̀ fún ní promotion ní chọ́ọ̀chì ọ̀dọ̀ wọn, ẹ wá ní kò ní sí problem, ẹ wá ní kò ní sí problem. Ṣé rí, ó dìgbà tá a bá padà sínú bíbélì, tá a padà sínú discipline, then àti rí nǹkan kan. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀ràn tá à ń kó kiri yìí, yes sir, by the time tí wọ́n bá train wọn, wọ́n máa bá, by the time àwa fún ara wa là ń train ní àwọn disciple fésù. Ṣé rí, àwọn G.O. ni wọ́n ń train ní àwọn èèyàn fún Sátánì, àwọn church leaders là ń train ní àwọn èèyàn fún ìjọba òkùnkùn. Follow Bible láti máa train àwọn èèyàn. Kíyèsí nísìn wípé àwọn tó ń dìde bọ̀ nísìn wọn ló ní bá wí mọ́. Anybody ò lè bá wọn wí, tẹ́ bá bá wọn wí, wọ́n máa yarí mọ́ yín lọ́wọ́, wọ́n á máa fọwọ́ ròyìn níwájú ní báyìí, wọ́n á máa lérí ni. Wọ́n á ní n tó dẹ̀ ń fún wọn nígboyà ni wípé wọ́n mọ̀ yí pé táwọn bá yín sọ́ọ̀tì bàbá àwọn nínú Olúwa tán, pásítọ̀ míì wà tó máa sọ fáwọn yín pé káwọn má wọrí, káwọn má bọ̀. Àwọn wo ni ò jẹ́ kí ẹnu àwọn G.O. kí wọ́n ká àwọn èèyàn mọ́ nínú ìjọ? Ìgbà tó dẹ̀ ti yá tó yẹ pé oníkálukú ò jẹ́ kán bá anybody wí mọ́, tí G.O. kan bá bẹ́ẹ̀ nìkan wípé n tó ṣe yìí ò dá, wọ́n á ní are you deputy Jesus? Jésù ò lè tó bẹ́ẹ̀, love, let love lead, ẹ fi wọ́n lẹ̀, if you fall, he fall for his God, kìnìkan ẹ filẹ̀, Ọlọ́run ní judge, don't judge, leave them. Now àwọn tẹnika mọ́ judge mọ́ náà, ṣé bí àwọn tá à ń bá wí, tẹnika mọ́ bá wí tẹ́lá àti burú jù, ṣé báwọn náà ló di pásítọ̀ ọkùnrin tó ń bọ́kùnrin sùn lónìí? Ṣé báwọn náà ló di pásítọ̀ obìnrin tó ń bóbìnrin sùn lónìí? Ṣé báwọn náà di pásítọ̀ tí wọ́n ń ṣorí burúkú kiri lénìí? Ṣé báwọn náà ló di wòlíì tí wọ́n yàyàkuyà sí gbòòrò lónìí? Ṣé bí ẹ̀yin ò mọ̀ wípé ọmọ ìyà ló ń dàgbà àyà ni? Àwọn tí wọ́n ya wòlíì èṣù sí gbòòrò lónìí, ṣé bíbì kan ni wọ́n ti bẹ̀rẹ̀ tẹnu òká wọn? Wọ́n fẹ́ bá wọn wí gbà náà, ẹ̀yin burúkú náà lẹ̀ jẹ́ kán rí wọn bá wí. Lẹ́ni wọ́n ti burú jù, lẹ́ni ìgbàgbọ́ ò le tó bẹ́ẹ̀, lẹ́ni ìgbàgbọ́ mọ́ṣúmọ́ṣú ti pọ̀ jù, mọ́ṣúmọ́tọ̀ ó ti pọ̀ jù. Ṣé báwọn tẹ́ ẹ̀jẹ̀ kan bá wí nígbà náà, ṣé báwọn náà lọ yọ olórí burúkú kalẹ̀ yìí? Ṣé báwọn tẹ́ ẹ̀jẹ̀ kan bá wí ńgbà náà, ṣé báwọn náà yàyàkuyà kalẹ̀ yìí? Ẹ mọ́ bá wọn wí, ẹ fi wọ́n lẹ̀, ìfẹ́ wá dà. So ó wá yá ń sìn báyìí, ó ń dùn yín, wàhálà ṣì ń bọ̀, àti rí nǹkan kan. Ẹ wò ó, sísìn fíìmù ni ó máa gùn gan, ó máa gùn gan, wàhálà ṣẹ́rí àìṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni mí nítàn yín o. tó ìrísìn tẹ́mi ṣe mọ̀ ni pé ṣe rí àwọn ọmọ ọ̀ràn kan náà ń dìde bọ̀ nísìn tán ń dìde bọ̀ nísìn àwọn yẹn máa burú jà àwọn eléyìí lọ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ lọ kọ́lẹ̀ àwa la dáràn àwa la fa wàhálà àwa la forí fa jọ̀gẹ̀dì àwa la fi rúgbọ̀ túlé agbọ́n nísìn báyìí lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn pásítọ̀ kékèké kan ṣì wà lọ́ndà jíò wọn tẹnu òká nísìn ẹ̀ẹ́rì wọn tí jíò bá bẹ́ẹ̀ nìkan wí àwọn alàgbà kan máa support wọn máa ní kó mọ̀ wọrí kó mọ̀ dá jíò lóhùn àwọn kọmitì kan máa support wọn máa ní kó mọ̀ dá pásítọ̀ lóhùn a ní tí pásítọ̀ ti le jù ṣé pásítọ̀ ò kí ń dẹ́ṣẹ̀ ni ṣé tiwọn nìkan ni ṣáwọn nìkan náà mọ́ jù ni má dá wọn ló ẹ̀yin tẹ́ ń sọ pé àwọn yẹn ṣé bẹ́ẹ̀ yín náà lẹ́ support wọn ó wá ń bí yín nínú ìsìnkú wá di wàhálà ibi tí wàhálà dé dúró nìyí ibi tó gun ayé wa ti fara sí ibi tó wà tó fara pamọ́ sí ni mo tún fún wa lónìí yẹn ṣe rí ìgbà táwa ti kọ̀ tá a lè bára wa wí òun lọ́lọ́run ṣe fi àyè gba àwọn bloggers yẹn kàn máa ṣe wá ṣìbálà ṣìbolo kàn máa ṣe wá ṣìbolo ṣìbálà bẹ́ẹ̀ ni ṣe bí àwa ò lè bára wa wí mo ṣèwé kan ní year 2005 mo ṣe ìwé kan mo pè é ní àṣírí ìjọ ọlọ́jà òkùnkùn nígbà tó dọdún tó tẹ̀lé mo tún ṣe ìwé kan no 2000 mo ṣèwé kan tí mo tún pè ní àwọn ìránṣẹ́ ọlọ́run nínú ewu ìbínú ọlọ́run mo fún àwọn èèyàn níwé yẹn lọ́fẹ̀ẹ́ then ní 2004 mo ṣe ìwé kan tí mo pè ní àṣírí àwọn apanijẹ ìkòkò tó dáwọ́ àgùntàn bóra ṣe bí àwọn pásítọ̀ ló dìde ogun sí mi nígbà náà ẹ lọ kàwé yẹn tẹ́ bá lọ kà á ẹ lọ wo déètì tá a ṣe ìwé yẹn níbẹ̀ ó wà ń bẹ̀ ẹ rí wípé 2004 2005 òun la ṣe ìwé ẹ wo 2005 sísìn 2005 sísìn 20 years ago ni 2004 sísìn 21 years ago ni mo dẹ̀ ti prophesy nígbà yẹn mo ní táwa àránṣẹ́ ọlọ́run ò bá bá wọn tó ń hùwà tí ò dáa wí láàrin wa mo láwọn kèfèrí ló máa bá wa wí gbẹ̀yìn mo sọ
mo ní àwọn kèfèrí ló padà máa bá wa wí gbẹ̀yìn òun ló wá ń ṣe yìí náà mi ìdẹ̀dẹ̀dẹ̀ sọ nǹkan tẹ́mi Ọlọ́run sọ fún mi nìyẹn mo ní àwa ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká bára wa wí o ẹ jẹ́ ká bára wa wí o ẹ jẹ́ ká bára wa wí o tẹ́nìkan bá ń ṣaburú nínú wa ẹ jẹ́ ká bá wí àwọn akóṣìbérò tó wà láàrin wa yẹ jẹ́ bá wọn wí o tẹ́ ẹ̀ bá bá wọn wí àwọn kèfèrí ló máa bá wa wí tẹ́ ẹ̀ bá bá wọn tó àwọn akóṣìbérò àárín wa àwọn ewúrẹ́ dúdú black sheep àwọn bad egg tó wà láàrin wa àwọn kàńdá nínú ìrẹsì tó wà láàrin wa tẹ́ ẹ̀ bá bá wọn wí àwọn kèfèrí máa bá wa wí o ṣẹgbẹ́ ẹ rí i pé àwọn kèfèrí ló di ọrẹ́ tí wọ́n ń nà jọ Ọlọ́run báyìí àbí so ṣebí ká fi gbogbo ẹlẹ̀ ẹ mọ́ don't judge okay ṣe ṣáwọn ṣebí ìgbà táwọn pastor dìde tán ni ẹ jẹ́ abára wa wí ẹni don't judge you Jesus PA kìnìkan don't judge leave them ìdájọ́ ìránṣẹ́ Ọlọ́run ò sí lẹ́nu anybody okay ṣáwọn kèfèrí tí wọ́n di bloggers lẹ́ni tí wọ́n ń sọ̀sọ́kúsọ lẹ́ni tí wọ́n ń sọ̀rọ̀ òdì síjọ Ọlọ́run lónìí ṣẹ́yìn lè sọ fún wọn pé ká má judge ṣé wọ́n gbọ́ ti yín àwọn àgbọ́ èdè yín Maika Pauli Muskailia ó ní òun ò fi àwọn ẹni àjèjì èdè báyìí jà ó ní òun ò mú àlejò wá sórí ṣé àwọn blogger yẹn ṣé wọ́n gbọ́ don't judge ṣé báwa pastor tá ń sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká bára wa wí ṣé báwọn pastor yẹn ní ká mọ́ judge ẹ̀ ń kó ti Bible ẹ̀ sọ pé ìdájọ́ ìránṣẹ́ Ọlọ́run sí ní kíní kan ìgbà kan àwọn kan ẹ pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu mọ́ ẹ mọ iye àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti dìde tó ti sọ òtítọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n tẹ pa wọ́n lẹ́nu mọ́ ẹ dúnkùkù lajà mọ́ wọn ṣẹlẹ̀ dúnkùkù lajà mọ́ wọn tó ń gbé yín ṣépè tìrantìran lónìí àbí ṣe ẹlẹ́ alẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ rí pé àwọn bloggers àwọn tó ń sọ̀rọ̀ lòdì sí ìjọ tó ń sọ̀rọ̀ lòdì sáwọn bàbá wa rí pé wọ́n pọ̀ rí pé wọ́n ń pọ̀ sí tí wọ́n dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ṣe Christianity rí wọ́n láwọn ò ṣe mọ́ wọ́n dẹ̀ ń sọ ìwà ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ láàrin wa ìbàjẹ́ pa àti bára wa wí ṣé àwọn kèfèrí ó bá wa wí ṣàtúnṣe òní ti ṣẹlẹ̀ ṣáà ní ti para mọ́ ṣùgbọ́n lónìí ẹ wo bá ṣe yìí ẹ wo bí tí a yẹ̀yẹ́ ara wa dé ẹ wo bí tá ẹ wo dọ̀tí ẹ wo ẹ̀sìn ẹ wo ẹ̀sìn ẹlẹ́yà níta gbangba àbí ibi tẹ́wú dẹ̀ wà ní wípé àti ìrí nǹkan kan o wàhálà ṣì ń bọ̀ ẹ tún lọ kọ́ ilé ìsílẹ̀ ó kàn dùn mí pé èèyàn ọmọ ẹ̀dá ẹ máa ń tètè ń gbàgbé ọ̀rọ̀ ni ẹ tún lọ kọ́ ilé ìsílẹ̀ ẹ wo àwọn kèfèrí ṣì ń bọ̀ wọ́n máa ṣe wá bálabàlá wọ́n máa ṣe wá ṣìbálá ṣìbolo wọ́n máa sọ̀rọ̀ òdì síjọ wọ́n máa yẹ̀yẹ́ ìjọ wọ́n máa yẹ̀yẹ́ àwọn bàbá wa ẹnu wa ò sì nílé gbọ̀rọ̀ torí pé àlẹ́nu ọ̀rọ̀ ṣó tán mo sọ ẹ jẹ́ a padà sínú Bíbélì ẹ̀yin ènìyàn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí tá à ń ṣe ordination fún ẹ jẹ́ ká lọ stop ẹ̀ àwa náà là ń ṣe ordination fún àwọn kèfèrí torí owó mọ iye àwọn tẹ́ ti sọ́dà làgbà nínú ìjọ wọn ò qualify ẹ̀yin náà mọ̀ pé wọn ò qualify láti yàn wọ́n ní deacon ẹ mọ̀ pé wọn ò qualify láti yàn wọ́n ní deaconess ẹ mọ̀ pé wọn ò qualify láti yàn wọ́n ní bàbá ìjọ ṣe mọ̀ pé àwọn ọjọ́ kan wà tó pé wọ́n tún yan honorary pastor tó so téèyàn bá lówó wọn á yàn ní honorary pastor so ẹ dá wa lálẹ́ tán ẹ wá sọ ẹ wá ẹni ok gbogbo àwọn tó ń bú àwọn bàbá wa yìí ṣé wọn súnmọ́ wọn ni wọ́n tanra wa jẹ́ ń bẹ̀ wọ́n súnmọ́ wọn náà so wàhálà yẹn mo mọ̀ pé nígbà tó bá di wàhálà ẹni tó mọwọ́ mẹsẹ̀ ẹni tí ò mọwọ́ mẹsẹ̀ á jìyà ń bẹ̀ òun ni gbogbo wa jọ ń rí ṣe máa pé nísìnyí báyìí in tó múnú àwọn èèyàn dùn jù ìròyìn táwọn èèyàn ń fẹ́ gbọ́ jù ní ìròyìn pé pásítọ̀ kan ṣìṣe ìròyìn tó tàjù nísìnyí tó yẹ pé yàjó ìròyìn gbígbóná fẹlifẹli tínú gbogbo èèyàn ń dùn sí nísìn ni pé ká gbọ́ pé pásítọ̀ kan ó fún yàn kan lóyún pásítọ̀ kan ó kìsì ẹnìkan pásítọ̀ kan ó rẹ́pù ẹnìkan pásítọ̀ kan ó dùpù ẹnìkan pásítọ̀ kan ó skámù ẹnìkan pásítọ̀ kan ó ṣe kinní kan tínú àwọn èèyàn ń dùn sí nìyẹn nísìn báyìí irú ìròyìn bẹ̀rẹ̀ rí kíákíá ni wọ́n máa spread ẹjẹ́ abára wa wí àwọn kèfèrí tẹ́ ń ọ̀dẹ́ nìyí ẹ lọ stop ẹ̀ àwọn kèfèrí tẹ́ ń yọ ọ̀dẹ́ ní sípò díkìn ẹ lọ stop ẹ̀ àwọn kèfèrí tẹ́ ń ọ̀dẹ́ ní sípò díkínẹ̀sì ẹ lọ stop ẹ̀ àwọn kèfèrí tí wọ́n ń gbọ́ pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn abirùn ló ń gbọ́ pé lónìí ìpè tọ́pọ̀lọpọ̀ ń gbọ́ kì í ṣe ìpè àtọwọ́ ẹ̀mí mímọ́ ìpè wèrè ẹlòmíì mental problem ló ní ló ń gbọ́ pé bẹ́ẹ̀ mo sọ fún yín mental problem lẹ́lòmíì ní tó ló ń gbọ́ pé tẹ́yìn náà believe ẹ̀pọ̀ gbọ́ pé ó rẹ̀ ẹni tó yẹ kán mú lọ sáàrò tó yẹ kán mú lọ kán lọ ṣètọ́jú ọpọlọ fún tó yẹ kán mú lọ sáàrò wọn á ní òun náà ti gbọ́ pé ẹni tó dẹ̀ ló ń gbọ́ pé ibi ìjáwé yúra bí wèrè ní òmọ̀ ṣe wọn ẹlòmíì alẹ́mí mímọ́ ló ń lò ẹ̀mí mímọ́ ló ń lò ẹ̀ ló ń ṣe bí wèrè
ẹ̀mí mọ́ ló ń lò ẹ́, ẹ̀mí tó ń lò ẹ́ tó lòdì sí báíbù ṣẹ́mi gidi ni kò dẹ̀ sẹ́nibọ̀dì tó máa bá wọn wí wọ́n á ló lólúwa wí ìgbà tó wá sọ pé olúwa wí nǹkan ẹdún tí ìbá ṣe pé òpònú pọ̀ nù wa náà tẹ́nìkan bá lólúwa wí ṣáwà ò mọ olúwa ni àwọn ò gbọ́dọ̀ sọ fún wọn pé olúwa ò kí ń wí bẹ́ẹ̀ wọ́n ní ẹ filẹ̀ olólúwa ló wí ẹ filẹ̀ ní fi wọ́n lẹ̀ fífi wọ́n lẹ̀ táwọn fi wọ́n lẹ̀ náà ló di wàhálà sí gbogbo wa lọ́rùn iná fífi wọ́n lẹ̀ táwọn fi wọ́n lẹ̀ òun náà ló dogun òun ẹ̀yin pé ọmọ ọ̀ràn tàbí náà là ń pọ̀n kiri náà ẹ ṣe jẹ́ a lọ ṣàtúnṣe ọ̀nà wa ẹ ṣe jẹ́ ká sùn ká ronú ẹ ṣe jẹ́ ká padà sórí ìsùn wa ẹ ṣe jẹ́ ká padà sẹ́sì àárọ̀ ẹ ṣe jẹ́ ká padà sínú ìgbàgbọ́ ìgbàanì ẹ ṣe jẹ́ ká wá ojú ọ̀nà táwọn bàbá wa tọ̀ táyé wọn fi rójú ẹ ṣe jẹ́ ojú ọ̀nà táwa ń tọ̀ táyé wa rí rédèrèdè torí bó ṣe rí lónìí ẹ jẹ́ ká mọ̀ pé ṣe ló yẹ ká jáwọ́ kó onú àpọ̀n tí ó yọ ká lọ gbómi lákaná àbíjọ́ wo la fẹ́ ṣe rádaràda rédèrèdè báyìí dá ṣe tí Jésù bá dé ṣó máa bá gbàgbọ́ nínú ayé tí ò bá tiẹ̀ ní bá gbàgbọ́ nínú ayé ṣé kò tiẹ̀ tún yẹ kó bá gbàgbọ́ nínú ìjọ ni tí ò bá wá ní bá gbàgbọ́ nínú ìjọ ṣé kò yẹ kó bá gbàgbọ́ nínú oníkálukú wa ni àbírú kí là ń ṣe yìí ẹ̀yin ènìyàn Ọlọ́run ní ìsìn báyìí ẹ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ẹ lọ wo gbogbo àbàṣà gbogbo rédèrèdè kò sí ìjọ kankan tẹnu ẹ kára wọn mọ́ kò sí ìjọ kankan ẹ lọ bó ṣe CAC bó ṣe kérúbù bó ṣe ṣẹlẹ̀ rìdíìmù wàhálà ti wà ń bẹ̀ MFM wàhálà wà ń bẹ̀ Mountain of Fire ogun wà ń bẹ̀ ẹ̀yìn Foursquare rògbòdìyàn wà ń bẹ̀ everywhere kò wá sẹ́ ìyìn tí kò dẹ̀ ń ṣe pé kò sí àwọn bàbá tó lè ṣàtúnṣe kínní àwọn bàbá gidi wà torí a gbọ́dọ̀ sòótọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ wà lórílẹ̀‐èdè yìí ẹ gbọ́ eléyìí dáadáa kí n sọ fún wa mo fi gbogbo ẹnu sọ ó dẹ̀ dá mi lójú mi ò bẹ̀rù anybody lè sọ in tó bá wo oníkálukú kan lè sọ ìwé kan ò ní bọ́ lára gí kọ́lọ́ mọ́mọ́ sí nínú CAC nílẹ̀ tó mọ́ lónìí àwọn bàbá wà nú àwọn aláṣẹ tó jẹ́ pé olótìtọ́ ni wọ́n tí wọ́n dẹ̀ dúró lórí òtítọ́ but akitiyan wọn ò yọ torí bọ́pọ̀lọpọ̀ wọn ṣe ń gbé sókè àwọn olórí burúkú kan ń fà á lulẹ̀ táwọn náà dẹ̀ pèrè àwọn ní pásítọ̀ táwọn náà dẹ̀ ti wà ní ipò ńlá bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ lọ nínú CAC lẹ́nìí àwọn àgbààgbà wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n jẹ́yàn Ọlọ́run tó fẹ́ kí ìjọ yẹn dá tí wọ́n ń ṣakitiyan wọn ṣùgbọ́n bó ṣe ń ṣe tó àwọn wòlíì olórí burúkú kan wà láàrin wọn àwọn kan wà láàrin wọn tó ń pera wọn ní wòlíì tó pé àwọn náà ń ba bẹ̀jẹ́ àwọn evangelist kan wà láàrin wọn tó pé àwọn náà ń ba bẹ̀jẹ́ tí wọ́n ní jẹ́ ká kitiyan kí àwọn tó fẹ́ tó nǹkan tí wọ́n ní jẹ́ ká kitiyan wọn yọ ẹ lọ sí rìdíìmù lónìí àwọn tó ń ṣe dáadáa wà ń bẹ tí wọ́n ń gbìyànjú ṣùgbọ́n àwọn olórí burúkú kan wà nínú àwọn rìdíìmù yẹn tó yẹ pé wọ́n pera wọn náà ní pásítọ̀ tó yẹ pé àwọn ni wọn ò ní jẹ́ ká kitiyan àwọn bàbá yìí yọ ẹ lọ sínú MFM ẹ dẹ̀ jẹ́ ń sọ ilé ìfún yìí kì í ṣe gbogbo nǹkan táwọn bloggers ń sọ gbogbo ẹ̀kọ́ ló correct o ẹ̀yin ènìyàn ẹ gbádùn ni o ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ti gbọ́ pé wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run kan ṣe kinní kan inú yín á dùn ẹ máa spread ẹ̀ ìròyìn burúkú nípa àwọn pásítọ̀ á máa spread káàkiri inú yín ò máa dùn tí wọ́n bá ní inú dídùn láti máa mú kí bad news nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run kó go viral ayé ara ẹ ló ń bàjẹ́ adìẹ tó ń yàgbẹ́ sínú ìkòkò ọbẹ̀ ilé àwọ̀sùn ẹ̀ ló ń bàjẹ́ so ìwọ nínú tí ẹ máa ń dùn yín pé o gbọ́ pé wọ́n ní pásítọ̀ kan ṣubú àbí ìwọ ni wàá máa spread ẹ kiri so ìwọ ó ti wá di ọ̀rẹ́ fáwọn bloggers tó ń sọ̀rọ̀ ìbàjẹ́ lórí ọ̀rọ̀ àwọn ìjọ wà ní ẹ go on wà ní ẹ ride on bó ṣe rí náà nìyẹn kì í ṣe gbogbo nǹkan táwọn bloggers yẹn ń sọ ló correct ẹ máa gbọ́ mi sọ pé kò sáwọn olórí burúkú láàrin àwọn tó ń pera wọn pastor mi ní kò sí àwọn ọ̀bàyéjẹ́ láàrin àwọn tó ń pera wọn ní wòlíì wọ́n wà lóòótọ́ ṣùgbọ́n tí ẹnìkan bá sọ fún yín wípé kò sí ìránṣẹ́ Ọlọ́run tó tọ́ ọmọ ẹ sọ pé mo ní irọ́ ló ń pa ó ń gé rẹ̀ láhàn jẹ ni èdè yẹn dẹ̀ ti mú ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé ẹ̀rí táwọn pásítọ̀ náà tí ó sọ̀rọ̀ tí ó mọ̀ sọ pé àní pásítọ̀ kan sọ láìpẹ́ ó ní 95% àwọn pásítọ̀ Nàìjíríà onífẹ́ẹ̀kì ni wọ́n mú ní irọ́ ni irọ́ pátápátá ni àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ wà wọ́n lè mọ́ pọ̀ púpọ̀ ṣùgbọ́n kì í ṣe wípé 5% péré làwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ wà pírọ́blẹ́mù tá a ní ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ yìí wọ́n ti fìgbà kan sọ̀rọ̀ gidi rí wọ́n ti sọ̀rọ̀ sókè nígbà kan rí wọ́n ti gbìyànjú rí àwọn wòlíì èké yìí ló pa wọ́n lẹ́nu mọ́ then ẹ̀rí ẹlòmíì ó máa dúró máa sọ̀rọ̀ gidi ó máa sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn pásítọ̀ tó kù tí wọ́n mọ̀ pé àwọn dúró lórí òótọ́ kàkà kí wọ́n ṣùgbà ẹ̀ kí wọ́n kọ́ńplimẹ́ǹtì ọ̀rọ̀ tó sọ àwọn wòlíì èké máa ṣínà ogun fún wọn ẹ lọ wo kọ́mẹ́ǹtì wọn máa sọ̀rọ̀ lòdì sí àwọn pásítọ̀ tó dẹ̀ mọ̀ òtítọ́ tó yẹ káwọn náà máa kọ́mẹ́ǹtì wípé nǹkan tẹ́ni ń sọ nǹkan gidi ni wọn ní kọ́mẹ́ǹtì wọn wá fílẹ̀ wọn máa wòran ẹ̀ wọn á jẹ́ káwọn wòlíì èké kí wọ́n bòǹbà díẹ̀ tó bá bòǹbà díẹ̀ tán tó wá wáyà ìyẹn náà máa dákẹ́
ẹ rò pé irú àwa yìí ẹ rò pé wọn ti ṣe oríṣiríṣi fáwa náà ni ọ̀pọ̀lọpọ̀ gbà tí mò ń sọ tí mo ní àwọn wòlíì èké yìí ẹ stop ẹ iṣẹ́ ìṣù lẹ́ ń ṣe Ọlọ́run kọ́ ló rán yín tí wọ́n bá ṣíná fún mi àwọn pásítọ̀ tó yẹ kí wọ́n gbà rúkù ti èmi náà ìgbà ọ̀rọ̀ gidi ni máa yìí sọ ọ̀rọ̀ tọmọkùnrin sọ ọ̀rọ̀ gidi ni wọ́n ní kọ́mẹ́ǹtì wọ́n á dákẹ́ ìkà ni wọ́n àtàwọn alábòsí wọ́n wàá pè mí lẹ́yìn wọ́n wà ní hello baba Sioni mẹ́sẹ̀jì tẹ ṣe lánàá yẹn ó lágbára gan òótọ́ dẹ̀ lẹ́ sọ ráìdọ̀n sà ìkà níyìn alábòsí ẹ̀dá níyìn amọ́rú yín wáì tó ṣe kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ tó ń sọ fún wa lẹ́yìn pé nǹkan ta sọ́dà ó ṣe kọ́mẹ̀ntì ẹ̀ publicly káwọn èèyàn mọ̀ yìí pé ọ̀rọ̀ tá ń sọ yìí pé ọ̀rọ̀ gidi ni kó kọ́mẹ̀ntì wọn ní kọ́mẹ̀ntì tó rálábòsí ní iṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ tẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ dẹ̀ fẹ́ tẹ́ lọ́dọ̀ ìṣù ẹ padà ṣègbé nígbẹ̀yìn ẹ̀yin alábòsí ẹ padà ṣẹ̀sín náà ni ẹ fẹ́ níyì lọ́dọ̀ Sátánì ẹ dẹ̀ tún fẹ́ tẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìtọ́pọ̀lọpọ̀ yín ṣe nìyẹn alábòsí ẹ̀dá alágàbàgebè ẹ̀dá nìyín tẹ bá rí ìránṣẹ́ Ọlọ́run tó dúró tó sọ òtítọ́ instead kẹ́ kọ́mẹ́ǹtì ẹ wò ẹ gbójú kúrò ńbẹ̀ táwọn ẹni bí bá wá ń kọ́mẹ́ǹtì ẹ kíyèsí pé tí wòlíì èṣù kan tó bá sọ̀rọ̀ ìbàjẹ́ lórí social media àwọn wòlíì ẹgbẹ́ ẹ̀ tó jẹ́ òkùnkùn bíi tiwọn wọn á kọ́mẹ́ǹtì wọn á fi support ẹ̀ tí ìránṣẹ́ Ọlọ́run tó tọ́ kan bá sọ̀rọ̀ kan tó jẹ́ pé ọ̀rọ̀ gidi ni nínú Bíbélì instead káwọn ìránṣẹ́ Ọlọ́run tán láwọn dúró lórí òtítọ́ instead kí wọ́n kàn ṣùgbà ẹ̀ káwọn náà kọ́ kọ́mẹ́ǹtì gidi kan sọ pé òtítọ́ ni wọn ò ní sọ̀rọ̀ o wọn ò ní kọ́mẹ́ǹtì o alábòsí ni wọ́n ọ̀nà ẹ̀yìn ni wọ́n ti mọ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ni wọ́n mọ sọ fún pé òótọ́ ló ń sọ right on ṣùgbọ́n publicly ẹ̀ sọ̀rọ̀ privately lẹ́ wá ń pè mo dẹ̀ ti pinnu anybody tí mo sọ̀rọ̀ lórí social media báyìí tó kọ́mẹ́ǹtì lórí ẹ̀ tó wá pè mí lẹ́yìn tó wá ń sọ fún pé yẹsà ọ̀rọ̀ gidi lẹ́ ń sọ yẹn òótọ́ lẹ́ ń sọ ìradọ̀ máa bẹ́tọ́ sí ẹ lójú látòrí fóònù ẹ̀yin alábòsí alárekereke òṣì ẹ̀yin náà lẹ́ máa lọ lọ́dọ̀ àwọn eku ẹ lọ pọ́n wọn lé ẹ tún fòkùnkùn bójú lọ sọ́dọ̀ àwọn ẹyẹ ẹ tún lọ ṣàyẹ́sí wọn bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ ọ̀tún gbẹ́bọ lóru lẹ́ ń fọwọ́ òsì gbé Bíbélì lọ́sàn-án àmàrà àyí tọ́pọ̀lọpọ̀ yín wà ẹ̀yin náà lẹ́ dá wàhálà lẹ̀ wàhálà tẹ́ dálẹ̀ ìgbẹ́yà káyàkáyà máa yàmá tẹ́ jà sórí pẹpẹ òun àti ìrìkó tán gbogbo rádaràdà tẹ́ dálẹ̀ òun ló di ọ̀ràn sí gbogbo wa lọ́rùn tí gbogbo wa tá àti ìrìyànjú tán ìjọ wo ni gbogbo wa tó fẹ́ padà sínú Bíbélì ìjọ wo la tó fẹ́ padà sórí òtítọ́ ìjọ wo ni. So wàhálà tó délẹ̀ yìí àwa ìránṣẹ́ Ọlọ́run la fà á àwọn tó ń sọ̀rọ̀ sáwọn bàbá wa àwọn ìránṣẹ́ Ọlọ́run náà fà á àwọn tó ń sọ̀rọ̀ sí ìjọ Ọlọ́run àwọn ìránṣẹ́ Ọlọ́run ló fà á àwa la fà á number one torí pé àwa náà la ọ̀dẹ́ ni àwọn ọmọ èṣù sórí pẹpẹ Olúwa àwa náà la ọ̀dẹ́ ni àwọn tí ò tí ì bọ́ lègè la fi wọ́n jẹ díkìn àwọn tí ò tí ì gbádùn tán àwọn wèrè àwọn aláwòkù àwọn abirùn àwa náà la ọ̀dẹ́ ni wọn la sọ wọn di pásítọ̀ àwa náà la post wọn sórí ìjọ ẹ wá ní wọn níyà wèrè ẹ ń pèyàn ní wèrè ẹ tún wá ló ranjú ṣe bẹ́yìn náà ni ṣe bẹ́ẹ̀ lóko kún tẹ́lẹ̀ kẹ́ tó gbọ́n pàṣẹ so àwa náà la dá wàhálà lẹ ọmọ ọ̀ràn tá a bí òun náà lẹ́rìí tí gbogbo wa ń pọ̀n yìí ẹ lọ wọ ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ àwọn bloggers àtàwọn tó ń sọ̀rọ̀ burúkú káàkiri sáwọn bàbá ẹ̀rí tí wọ́n sọ pé àwọn ti súnmọ́ wọn rí wọ́n ti súnmọ́ wọn rí ṣùgbọ́n nígbà tán súnmọ́ wa ṣàkọ̀rẹ́ tí wọ́n ṣàfihàn rere òtítọ́ hàn wọ́n ìran nìkan là ń rí sí wọn ṣẹ́túdà kẹfẹ́ kọ́ Bíbélì hàn wọ́n kọ́ wọn nílànà ẹ̀kọ́ Bíbélì so ibi tán bá ti wá rí ibi tán ti fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ Bíbélì ó máa strange lára wọn àfihàn ìran òkè gbogbo ọ̀ràn tá à ń rí sí wọn àti gbogbo òun náà kọ́ ló ń di wàhálà yìí òǹdà àbálọ àbábọ̀ ẹ̀dà ẹ wá gbọ́ ilé yìí ṣe rí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́yin dúró lórí òtítọ́ wípé ẹ ò ní gbàgbàkúgbà lórí pẹpẹ ẹ má jẹ́ kẹ́ anybody harass yín ẹ má jẹ́ kẹ́ anybody silence yín ẹ má jẹ́ kẹ́ anybody kan dúnkùkù lájà mọ́ yín ẹ dúró lórí òtítọ́ then ẹ tún wá gbọ́ ilé iṣẹ́ rí gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́ pé tẹ́ ẹ̀ rẹ́dì fún ẹ̀kọ́ tí kò sẹ́ni tó lè correct yín tẹ́ máa gbójú agan tẹ́ máa sọ pé nǹkan tẹ́mi inú yín wí òun lẹ́yìn follow ẹ̀ ń ṣèránṣẹ́ Ọlọ́run o ẹ̀ kì í ṣe ìránṣẹ́ lọ sit down somewhere kò lọ kẹ́kọ̀ọ́ then gbogbo ẹ̀yin tẹ́ ní Bible school gbogbo Bible school pátá kí lẹ̀ ń kọ́ wọn nílé ẹ̀kọ́ Bíbélì ṣé ń kọ́ wọn lójúlówó ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àbá ń tanra wa jẹ ṣá ń tanra wa jẹ kọ́ yìí ní ọ̀pọ̀lọpọ̀ Bible school ṣe rí ọ̀pọ̀lọpọ̀ lecturers ní Bible school àwọn gan ò born again òun lẹ máa fi rí àní ẹ lọ káàkiri ẹ jẹ́ ń sọ kinní kan fún yín
nígbà tí mo ṣe máa ń sẹ́ndì àwọn èèyàn lọ sí Bible school mo ti sponsor ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lọ sí Bible school, àwọn Bible school tí mi ní dárúkọ. Ìdí tí mi dẹ̀ ṣe ní dárúkọ ni pé kó má dàbí ìwà tó yẹ kí mo bà wọ́n jẹ́ honestly. Nígbà tí mo máa ń sponsor àwọn èèyàn lọ sí Bible school nígbà yẹn ó dé kóríta kan tí n bá fẹ́ ní pé kán lọ sí Bible school máa kọ́kọ́ mú wọn jókòó máa sọ wọn pé Bible school ló ń lọ yìí o lè bọ́ mi èṣù pàdé ń bẹ̀ o lè ráwọn lecturer tó ń ṣoògùn o lè ráwọn tẹjọ wà Bible school tí wọ́n ní gbẹ̀tugbẹ̀tu o so mọ́jọ bẹ́ẹ̀ lọ. Ìdí tẹ̀ tí mo dẹ̀ ṣe máa ń sọ bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tá ti kọ́kọ́ rán lọ at least èèyàn 2, 3, 4 àkọ́kọ́ tí mo kọ́ rán lọ àwọn Bible school tó lórúkọ ni o tàti sponsor lọ bẹ̀ ìtàn bá bọ̀ ń bẹ̀ tán sọ fún wa ò dáa. Ẹnìkan nínú wọn sọ fún mi, ẹni náà wà láyé náà school náà ṣì wà ń bẹ̀ náà, ó sọ fún mi ó ní ìdájí kùtùkùtù ní nǹkan bíi 4 to 4 ó ní wọ́n dẹ̀ lugo gbogbo àwọn lecturer wọ́n dẹ̀ yabo hosteli níbi táwọn sùn sí, wọ́n dẹ̀ ló yá gbogbo yín ẹ dìde, wọ́n ti tan generator gbogbo wọ́n dẹ̀ dìde, ó ní gbogbo yín láì mú nǹkan kan bẹ́ẹ̀ ṣe wà lórí bẹ́ẹ̀dì yẹn ẹ mọ sọ̀kalẹ̀ kẹ́ mọ gbọ́ ojú kẹ́ mọ gbẹnu ọ̀nà jáde. Ó ní gbogbo àwọn ṣe ń jáde ní ó láwọn ní kí ló fẹ́ ṣẹlẹ̀ ó ní bọ́ ṣe ní kí gbogbo àwọn jáde nìyẹn. Ó láwọn wá dúró lójú window àwọn wá ń wo inú hosteli, ó láwọn lecturer yẹn gbogbo wọn wá pọ̀, ó ní wọ́n wá ń túnú ẹrù àwọn wọ́n dẹ̀ ń rí àgbẹ̀tugbẹ̀tu wọ́n dẹ̀ ń rí àfọ̀ṣẹ nínú ẹrù àwọn pásítọ̀ tó wá kẹ́kọ̀ọ́ ní sẹ̀mínárì. Nígbà tí ẹni yẹn ó sáré wálé ló sáré wá bá mi lórí dádì, ó ní Bible school tó ń lọ ó ní nǹkan tó máa ṣẹlẹ̀ lé ní ènímọ̀ ní ó lára àwọn gbọ̀n lára àwọn táwọn wá sí Bible school. Ẹ̀yin imagine Bible school lẹ́lòmíì wọ̀ lọ́la yí ẹ bàjẹ́. Kí là ń ṣe ní Bible school, kí là ń kọ́ wọn ní Bible school. Ẹlòmíì nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe investigation ó ní kanú àwọn lecturer náà ló introduce sírú ẹ̀. Ẹ̀yin imagine kí là ń kọ́ wọn. Àwọn Bible school kan wà lónìí táwọn kan sọ fún mi wípé wọ́n ó sọ fáwọn yín pé ṣé ẹ̀kọ́ lẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ Bíbélì lẹ fẹ́ kọ́ àbí iṣẹ́ wòlíì. So tó bá yẹ pé ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ Bíbélì ọ̀tọ̀ ni, tó bá yẹ pé ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ iṣẹ́ wòlíì. Kí ni iṣẹ́ wòlíì tó fẹ́ kọ́ wọn? Bọ́n ṣe ń lo ewé, bọ́n ṣe ń lo egbò, wọ́n pe kíní kan ní iṣẹ́ wòlíì. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, àní mo rí bàbá àgbàlagbà kan tó lórúkọ tí mo mọ̀ fẹ́ dárúkọ. Bàbá yẹn ń sọ ó ní iṣẹ́ wòlíì wà lóòótọ́, ó ní yìí ò kì í ṣe ní gbangba ni, ó léyìn ò kì í ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ni. Máa yẹn dẹ̀ ń sọ̀rọ̀, máa tó wà respected tó yẹ pé mo gbọ́ fún ara mi tán sọ, kì í ṣe pé wọ́n sọ fún mi. Tí bàbá yẹn èyí kan náà bàbá tẹ̀ ń rò pé ṣẹ́rí àwọn kinní wà tó yẹ pé àbàṣà là ń ṣe náà. So àwáyá wa sọ pé ṣẹ́rí àwọn blogger tó ń sọ̀sọ́kúsọ yìí irọ́ lè wà nínú nǹkan tó ń sọ o, ṣùgbọ́n ẹ lọ wo òótọ́ wà ń bẹ̀ náà. So òtítọ́ wà ń bẹ̀ náà nínú àwọn nǹkan tí wọ́n ń sọ gbogbo àwa ń ṣépèlé wọn. So jẹ́ ibi tó bá ti bá wa wí ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe. Ọ̀rọ̀ ọmọdún lẹ́nu àtọ́lé wa tó máa ń yọwọ́ àgbàfọ̀ ṣé tó máa ń yọwọ́ alágbàfọ̀ ṣé lẹ́nu àtọ́lé ni. Ẹ mọ̀ jẹ́ àtàrà wa nínú àwọn kèfèrí tó ń sọ̀rọ̀ òdì síjọ Ọlọ́run òtítọ́ wà nínú tí wọ́n ń sọ gbogbo ẹ lè mọ́ jó òótọ́, èyí tó bá jó òótọ́ ń bẹ ẹ jẹ́ ká lọ yẹra wa wò, ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe lé lórí. Kí ni yìí ń pààyàn lẹ́kún ó dùn yàn lọ́kàn. Àwa kan wà tó pé inú wa ń bàjẹ́ lórí gbogbo nǹkan tá à ń gbọ́, inú ẹlẹ́dàá wa ò dùn. Dé àwọn kéékèèké tó ń bọ̀ yìí irú ẹ̀kọ́ wo lẹ́ ń fẹ́ kán máa rí kọ́ pẹ̀lú gbogbo àbàṣà tá à ń bá ń lẹ̀ yìí. Àwọn kan wà tó pé wọn mọ̀ wọ́n máa rò pé bí Christianity ṣe rí rèé. Dé irú ẹ̀kọ́ wo là ń kọ́ wọn? Báwo la ṣe fẹ́ ká yé àwọn new generation yìí? Báwo la ṣe fẹ́ ká yé wọn rí? Àti wá sórí burúkú dayọ̀, àti wá sọ gbogbo nǹkan burúkú, àti sọ di normal. Àwọn olórin náà tí wọ́n náà wà ń bẹ táwọn náà ń ṣàbàṣà rádaràdá rédèrèdè, wọ́n máa kọrin burúkú, orin táwọn ayé ń kọ, orin àkọkù àjẹkù orin táwọn ayé kọ, òun làwọn born again àtàwọn tó pera wọn ní born again àtàwọn olórin òyìn rere, òun ni làwọn náà bẹ̀rẹ̀ sí ní wá ń tún wá mu àwọn orin àjẹkù ayé làwọn wà á mú, ni wọ́n wà á forúkọ Jésù kún, ni wọ́n wà á pè ní gospel music. Irú kéré ṣé kìí ṣe pé nǹkan rọ́ọ̀lù wá kò dẹ̀ tì wá lójú. Tẹ́ bá rẹ́ lómi tó bá fi orin ayé gbólóhùn àwọn slang ayé, ọ̀rọ̀ àlùfàǹṣá tó jáde lẹ́nu àwọn olórin ayé tán bá wá fi kọrin ìyìn rere, táwọn kan bá wá sọ pé nǹkan tẹ́ ṣe yìí ò dá, ẹ rá àwọn pásítọ̀ tí ó mọ̀ sọ fún yín pé don't judge them, leave them. Ẹ̀yin pásítọ̀ èṣù ni ẹ̀yin pásítọ̀ lẹ báyé jẹ́ débi tó bàjẹ́ dé, tó wá wáyé máa sọ pé àwọn kan ń sọ̀rọ̀ lòdì sí wọn ní sọ̀rọ̀. Tẹ́nìkan bá wùwà tí ò dá, tí pásítọ̀ kan bá sọ pé tẹ́ni ń ṣe ò dá, pásítọ̀ bíi 5 máa dìde ó máa sọ pé n tó ṣe dá, ó máa dìde wọ́n máa sọ pé n tó ṣe kò bá dì. So ẹ wá rí báyìí àti wá sórí burúkú di normal, àti sọ nǹkan burúkú àti sọ di normal, abnormal àti sọ di normal. Òun ló fà á
tí Ọlọ́run ṣe fààyè gba àwọn àjèjì ènìyàn láti máa nàjọ Ọlọ́run lọ́rẹ. Òun lọ́lọ́run ṣe fi ààyè gba àwọn kèfèrí láti máa nà wá ní pàṣán. Àwọn blọ́gà yẹn Ọlọ́run fi wọ́n ṣe pàṣán nà wá ni. So bóyá ronúpìwàdà, tẹ́ ẹ̀ bá wá ronúpìwàdà, tí ìjọ ò bá ronúpìwàdà, tí gbogbo wa ò ronúpìwàdà, ìyà ṣì ń bẹ tó ń bọ̀, wàhálà ṣì ń bọ̀. Ẹ wò àwọn blọ́gà ṣì ń bọ̀. Blọ́gà kọ́ làwọn eléyìí o. Àwọn blọ́gà ṣì ń bọ̀ tán máa yẹ̀yẹ́ ìjọ, tán máa yẹ̀yẹ́ àwọn bàbá wa, tán máa yẹ̀yẹ́ àwa náà, tí wà tán máa rọ́bìṣì wa papọ̀. So ẹ jẹ́ ká ètè ṣàtúnṣe ọ̀nà wa kó tó di pé bọ́ sórí fún wa. In tó Olúwa fi sé mi lọ́kàn lèmi sọ yìí o. Ẹni tó bá fẹ́ bú mi, mo ti sọ ohun tí mo fẹ́ sọ tán. Tó bá fẹ́ bú mi, ó yá tètè mọ́ bú mi. Tó bá fẹ́ sọ mí lókùtà, tètè sọ mí lókùtà. Tó bá sọ pé ẹni yìí mo ti ó ti látò ní ìlọ mi respect ẹ̀ mọ́, ó ti tẹ́ níwájú mi, kò sí problem. Tí n bá tẹ́ níwájú ẹ̀, tí mi bá ti tẹ́ níwájú Ọlọ́run, ó tẹ́ mi lọ́rùn. Tí mi ò bá ti ní ìdánilẹ́bi nínú ọkàn mi, ìsinmi ológo ni màá ní. In tó Olúwa ní kí n sọ, ó ní mo sọ yẹn. Ẹ lè share fún àwọn ẹlòmíì náà kí òye yé wa, kí wa lè ṣàtúnṣe ọ̀nà wa. In tèmi ó sọ nìyẹn, yóò sì dára fún wa lórúkọ ńlá Jésù Kristi. Àmín.